ìkànnì AIF Media. Ọjọ́ bá pẹ́ títí ọjọ́ àgbìn o, bọ́nà bá jìnnà jìnnà àdópin o. A ti sáré àdópin aré, a máa ti jìyà àdópin ìyà o. A ti sún àti kan ògiri, ó má di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o bẹ́ẹ̀ ni o. Ilé òní gbóná kárẹ́nu omi kọ́lé, ayé òní kóró kálọ̀ dífá ọ̀run o. Láyé náà la ó wà, títà ó fi ṣẹ́gun lójú àwọn ọlọ́tẹ̀. Ẹkún àkọjá òkùnkùn ájímọ́lẹ̀ fáwa ọmọ Yorùbá, ọjọ́ ayọ̀ súnmọ́lé o. Ó di láéláé pọ́n gbá, ó mà di láéláé pọ́n gbá. Yorùbá ò ní dọ̀bálẹ̀ ẹ̀fẹ́ nìkan, ó di gbẹ̀yìn kọ́ lọ́tẹ̀ ìmọ̀ o. Yé ẹ dìde dìde bí ológun, ẹ bá jàgà sílẹ̀ o, ẹ rántí àtọmọdọ́mọ. Kò ní sú wa kò ní rẹ̀ wá, tá ó fi ṣẹ́gun. Tẹni tó dé ó sàn ju ẹni tirẹ̀ ń bọ̀, bẹ́ẹ̀ ni ò ní dídúró. Kẹ́dúró gbọ̀n, kẹ́dúró gbọ̀n, kẹ́dúró gbọ̀n gbọ̀n gbọ̀n. Àsùnpàgbé oníkànnì o, bí ẹ bá sùn ẹ gbé, ọjọ́ ayọ̀ súnmọ́lé o. Bí a bá kú tí a bá jí, a ó mẹ́ni rè fẹ́ràn ẹni. Ẹni bá ṣàìsàn wò ni yóò lè mọyì àlàáfíà. Bí a bá ṣaláìní ká tó wá ní, a ó mọyì ìgbà bá ń fojoojúmọ́ jẹun ata. Ó dífá fún Yorùbá tí í ṣe ọmọ Odùduwà bàbá mi òkè gàgàgà tí í ṣe lépè lẹ́yìn aṣòótọ́. Odùduwà ó pè yín. Ọ̀yọ́, Ìbàdàn, Oǹdó, Ìjẹ̀ṣà, Ilé Ifẹ̀ o. Gbọ́ ohùn alóore, Odùduwà ló ń pè. Àkúrẹ́, Ọ̀wọ̀, Ìkàrẹ́, ẹ̀yìn Èkìtì ẹ gbóhùn Ìgbé o. Gbọ́ ohùn alóore, Odùduwà ló ń pè. Ìbàràpá, Ilé Ẹ̀gbádò, ẹ̀yìn Ọ̀ṣun ẹ gbóhùn Ìgbé o. Gbọ́ ohùn alóore, Odùduwà ló ń pè. Ẹ̀yin Ìjẹ̀bú ọmọ Àlárẹ̀ o, ẹ̀yin Ẹ̀gbá ọmọ Lísàbí. Gbọ́ ohùn alóore, Odùduwà ló ń pè o. Ẹ̀yin ọmọ Yorùbá, ọjọ́ ayọ̀ súnmọ́lé o. Lórí ìkànnì AIF Media.